Ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ̀yin olólùfẹ́ wa, ṣé dáadáa la bá yín. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé tá ò bá ti rí àwa kì í sọ kí ohun tá a bá dẹ̀ máa sọ lórí náà a máa ti ṣèwádìí lóníkúlẹ̀kúlẹ̀ kó tó di pa máa sórí ìkànnì yìí fún yín láti gbọ́ àti láti wò ó nípa Portable èyí tá a mọ̀ sí Zazu ọmọ Lálọ́mí. Bàbá wa Saheed Osupa máa ti gbé Portable ọmọ àti competition fún Portable láti Ìlọrin ó ti gbé Portable. Ẹ wo gbogbo ẹ̀lẹ́ máa jàǹfààní lórí ìkànnì yìí. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rèé tó ń darapọ̀ mọ́ bá subscribe kó like comment kó share wà lè máa jẹ́ àǹfààní content ní ìgbàkúgbà lóòrèkóòrè tá a bá fi létà wà lè máa fi ṣe ọgbọ́n ìmọ̀ àti òye. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé fídíò wọn alẹ̀ tá máa play fún ẹ wo ẹ̀yin tèmi fídíò náà rèé ẹ náà jẹ́ gbádùn ẹ̀. Wọ́n ní láti Ìlọrin ni láti Ìlọrin ó ti yẹ wọ́n ní ibi tí mo ti ń ṣe live video ni mo wà lọ́tọ̀ wá bá mi ní owó ìgò bíi 20 something to 30. ọdẹ ni wọ́n ní láti Ìlọrin ni pé wọ́n ti confirm the money so that we will not say police collect also amount from no issue no anything. Wọ́n ní láti Ìlọrin lọ́tọ̀ wá wí pé mo ní petition pé bẹ́ẹ̀ ni àwọn ọmọọṣẹ́ mi ní sà tó wọ́n lè yẹ kí lè mọ̀ kí náwọn èèyàn tó máa jáde fún mi sàyẹ̀ jọ sà mo fẹ́ náà mẹ́rin àwọn ọlọ́pàá wọ́n ti wá gbé Portable láti Ìlọrin. A sọ fún Portable pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló ní ilé ayé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló ní ilé ayé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló ní ilé ayé o ò gbọ́ sọ torí pé àwọn ọlọ́pàá tó tún wá mú ẹ yìí wọ́n mọ̀ wà rẹ ibi tó ti mọ̀ pé wọ́n mọ̀ wà rẹ wọ́n ní owó tó wà lọ́wọ́ rẹ nígbà táwọn fi mú ọ wípé kó o kà á nígbà tó tún wá kà á wọ́n wá tún sẹ́ẹ̀tì kámẹ́rà fún ọ wípé kí gbogbo ayé kí wọ́n rí owó tó wà lọ́wọ́ rẹ kó má di pé táwọn bá padà fi ẹ́ lẹ̀ tán wàá mọ̀ sọ pé ọlọ́pàá gba 1 million lọ́wọ́ rẹ ọlọ́pàá gba 10 million lọ́wọ́ rẹ ọlọ́pàá gba 15 million lọ́wọ́ rẹ ó rí pé gbogbo ayé ló ti mọ̀ wà rẹ gbogbo ayé ló ti mọ̀ wà rẹ níbi tsọ́tsọ́tsọ́tsọ́tsọ́ níbi tsọ́tsọ́tsọ́tsọ́ kò sáà mọ̀ sọ̀rọ̀ káàkiri kò sẹ́ni tó lè bájà kò sẹ́ni tó lè rojọ́ lé lórí gbogbo ayé ti mọ̀ wà rẹ gbogbo ayé ti mọ̀ wà rẹ ẹ̀yin ọlọ́pàá ẹ jẹ́ kó kọ́gbọ́n nítọ̀tẹ̀ yìí ẹ má fi ilẹ̀ nítọ̀tẹ̀ yìí ẹ jẹ́ kó kọ́gbọ́n tó bá kọ́gbọ́n ẹ rí i pé ẹ̀yin náà ẹ nísinmi ẹ jẹ́ kó kọ́gbọ́n nítọ̀tẹ̀ yìí tó bá kọ́gbọ́n ẹ rí i pé ẹ̀yin náà ẹ nísinmi àmọ́ tó bá kàn dé báyẹn tẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ tẹ́ni kó máa lọ Portable sì máa padà fi yín kọrin Portable sì máa padà fi yín kọrin ẹ rí i pé ọjọ́ tẹ́ bá ti fi ilẹ̀ báyìí láàrin ọjọ́ kẹta ọjọ́ kẹrin ẹ máa retí orin gbogbo èyí tẹ́ni kó ka owó kó ṣe kinní yẹn kò kan Portable tó bá ti jáde tán o yóò padà fi yín kọ orin yóò padà fi yín kọ orin yóò tún padà fi yín tajà nítorí ẹ jẹ́ kó kọ́ ọgbọ́n kó tó jáde ẹ jẹ́ kó kọ́ ọgbọ́n bóyá kó lo bíi bóyá ọdún 5 sí 6 ọdún 5 sí 6 tàbí 7 ẹ jẹ́ kó lò ó tó bá ti lò ó tó bá ti dé ẹ rí i pé ó ti kọ́ ọgbọ́n ṣùgbọ́n báyìí tó bá fi lè jáde gbogbo yín tẹ́ wá mú gbogbo yín ni yóò fi kọrin lẹ́yọ kọ̀ọ̀kan gbogbo yín ni yóò fi kọrin lẹ́yọ kọ̀ọ̀kan nítorí náà ẹ jẹ́ kó kọ́gbọ́n ẹ jẹ́ kó kọ́gbọ́n ẹ jẹ́ kó kọ́gbọ́n. ó ti yẹ wọ́n ní ibi tí mo ti ń ṣe live video ni mo wà lọ́tọ̀ wá bá mi ní owó ìgò bíi 20 something to 30. ọdẹ ni wọ́n ní láti Ìlọrin ni pé wọ́n ti confirm the money so that we will not say police collect also amount from no issue no anything. Wọ́n ní láti Ìlọrin lọ́tọ̀ wá wí pé mo ní petition pé bẹ́ẹ̀ ni àwọn ọmọọṣẹ́ mi ní sà tó wọ́n lè yẹ kí lè mọ̀ kí náwọn èèyàn tó máa jáde fún mi sàyẹ̀ jọ sà mo fẹ́ náà mẹ́rin I don't know you from Adam. Àánú ẹ̀ ṣe mí. Ṣé tó ti lọ bú Saheed Osupa ẹ̀ mọ̀ kó lọ ń bá Saheed Osupa olúfimọ̀ jà. Àánú ẹ̀ ṣe mí fídíò ẹ̀ ní pánìkì. Òun náà jókòó ara ẹ̀ jẹ́jà rẹ̀ 2025 láwà. Ó tún bẹ̀rẹ̀ wọn ní kọjọkọ yẹ kó sọ̀rọ̀ fáwọn fans pé. Kán filẹ̀ abẹ́mọ̀ lùbà kán filẹ̀. Wọ́n fi lẹ̀ ọlọ́pàá yẹn náà kò dáa àwọn ọlọ́pàá ẹ máa ráwọn tó ń jalè ẹ̀ ní lọ gbé wọn
àwọn olórin lága máa bù sọ. irọ́ òmùkọ́ ọlọ́pàá bó ṣe wà yẹn òbí ìtọ́jọ́ first to buy report ni tí wọ́n kí wọ́n lọ́kọ́ report yàn wọ́n máa ṣiṣẹ́ wọn bí iṣẹ́ tó ti yẹ soso àtúbọ̀ ká máa yẹ lórí kọ́ lọ gbé wọ́n máa gbé kò sí tẹ́lẹ̀ bọ̀dé lè sọ. àìsọ ẹ̀. tó bá dé station wọ́n ṣe máa lọ pé lọ́ọ̀yà. wọ́n máa lọ yanjú ẹ̀. wọ́n máa lọ yanjú ẹ̀ ó ti yẹ wọ́n lọ sọ́dọ̀ kan Ọlọ́run sẹ́. já tiẹ̀ mọ̀ ó lọ fà so kọ́ filẹ̀ ọmọ wo ló ń fa owó bẹ̀rẹ̀ náà. Kwara State Command wọ́n send the press release mi mọ̀ bóyá mo lè ka press release yẹn but tí n bá kà á tán. ẹ lè ṣe kámẹ́rà yín ká tiẹ̀ ká bóyá ẹ ní fóònù náà. ok ẹ jẹ́ n lọ kámẹ́rà mo wà ok let me quickly kámẹ́rà báwo ok kámẹ́rà. mo ń bọ̀ jẹ́ kí n tẹ̀ ok ṣé kí n request kẹtọ kámẹ́rà yẹn mo ti request báyìí. mo ti. kí ló ń ṣẹlẹ̀ náà. ó ní iṣẹ́ rí fóònù mi ṣá. à ń rí fóònù yìí mo fẹ́ fi yín sí big screen ni. ṣe rí ẹrí kìíní yẹn. ẹ jẹ́ máa kà fún wa bẹ́ẹ̀. ok mo máa gbé so ok the Kwara State Police Command press release 13 April 2025 arrest of Habib Okiki Badmus Aka Portable over an alleged criminal defamations and other related offences. Okay. The Kwara State Police Command wishes to inform the general public that following a petition received from one Mr. Okunola Saheed, popular known as Osupa, against Mr. Habib Okikiola Badmus, also known in the entertainment industry as Portable. Police detectives of Kwara Command have been lawful step in line with due process to investigate the allegation. What are his allegations? The petition borders on serious allegations which include criminal defamation, threats to life, incitements, character assassinations, conduct likely to cause a breach of peace, and use of abusive and insultive words. In view of this weighty of these allegations and supporting evidence presented, the command secured a valid warrant arrest from a magistrate court sitting in Ilorin. Acting on the warrants operating from the command proceed to Abeokuta, Ogun State on Saturday 13 April 2025, where the suspect was apprehended at about 17:25 hours, which is about 7 p.m. 7:25. He was immediately 7:25 ni wọ́n gbé ní àbí 17 is 5 o, it's not 7. 19:25. Àṣálẹ̀ iná gbé ní àbọ̀sán. Alẹ́ ìrọ̀lẹ́ ìgbà tó dé ọ̀hún nìyẹn. He was immediately brought to Ilorin for further investigation. Okay. Upon his arrival, the suspect's statement was taken in the presence of legal representatives from both parties. He is currently in custody and arrangements are being made to charge him to court. The Kwara State Command remain committed to uphold the rule of law and ensure that justice is served in a fair and transparent manner. We urge members of the public to remain calm and refrain from spreading unverified information. Further updates on the case will be communicated as events unfold. Signed, SP Adetohun Ejire Adeyemi, ANIPR, Police Public Relations Officer for Commissioner of Police Kwara Command. Now, again, sorry, pa camera mi. So náà rí sí nǹkan tí a plate tán fún yín sìn ẹ ká opinion yín ní comment section tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rèé tí ó ń da ọkàn nìkan ni wa bá a subscribe kó like kó comment kó share wà lè mọ̀ jẹ́ àǹfààní kọ́tẹ́tì nígbàkúgbà lóòrèkóòrè gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ kò ṣeé pín jò ó dàbọ̀.